Lórí fídíò kan mo rí pé àwọn ìyá yìí ti jáde pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀. Tó bá lè ṣeéṣe kí gbogbo yín jáde ní kìtìkìtì lọ́gbọ̀n kí ẹ kọ̀ntínú ẹ dira ẹ múra sílẹ̀ ohun tó ń bọ̀ pọ̀ ju tó wà lẹ́lẹ̀ èmi kàn máa sọ fún yín ni. Ẹ múra sílẹ̀ kò sẹ́ni kankan tó máa pè nígbà tó bá ṣẹlẹ̀, kò sẹ́ni kankan tó máa sọ fún yín nígbà tó bá dé. Ẹ wòran ẹ múra sílẹ̀ o. Ẹ káàbọ̀ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Ẹ káàbọ̀ sí orí ìkànnì BBC News Yorùbá. Agbègbè Ìjókòó la wà ní Ogun State níbi tí àwọn obìnrin ti ń ṣe wọ́n fi ìfẹ̀hónú hàn látàrí pé wọ́n kó owó náírà àtijọ́ wá sí báǹkì tí wọn ò sì gbà. Bí ẹ ṣe wò níwájú yìí wọ́n ti dí ọ̀nà ní Ṣàngó, ọ̀nà tó ń lọ láti Èkó lọ sí Abẹ́òkúta níwájú báǹkì wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn yìí ní báyìí. Ní báyìí a ó bá wọn sọ̀rọ̀ láti mọ ìdí tó fi dí ọ̀nà. Ẹ ká sọ́mà ẹjọ́ ṣẹlẹ̀ ṣọ́ nǹkan tó ṣẹlẹ̀ ń bíbá fún wa. Ohun tó ṣẹlẹ̀ náà nígbà débi tá a ti bẹ̀rẹ̀ jà gbogbo lọ́wọ́ wọn ní Buhari ní káwọn má gbowó lọ́wọ́ wọn ní Buhari ní káwọn má gbowó ọmọ ládìbò fún Buhari o Buhari bá ti wáyé ládìbò fún Buhari tán Buhari dà wá Buhari ní tírèdì wa Buhari bí tírèdì àwa obìnrin o ó bí tírèdì wa ọwọ́ àfẹ́fẹ́fẹ́ bojú. Fún gbogbo yín tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa agbègbè Ìjókòó ní Ṣàngó la wà níbi tí àwọn obìnrin ti ń ṣe tó ti fi ìfẹ̀hónú hàn látàrí pé wọ́n kó owó náírà àtijọ́ wá sí báǹkì tí wọn ò sì gbà lọ́wọ́ wọn. Ìgbà wo lẹ kó owó wá sí báńkì tó ìgbà lọ́wọ́ yín? Bá a ṣe dé ní ẹja láàárọ̀ ìwọ̀n ọ̀gbà lọ́wọ́ wa. Ọ̀gbọ́wọ́ lọ́wọ́ gbogbo ọmọ ọmọ ìlú. Màmá kí ló ń ṣẹlẹ̀? Ọmọ àjẹwọ̀n gbowó lọ́wọ́ wa ni. Wọ́n gbowó. Ìgbà wo lẹ kówó wá? Àwọn ẹlẹ́jọ̀ gbowó lọ́wọ́ wa. Wọ́n gbowó owó ìlà fi ń jẹun. Ẹjọ̀ bá ti àríwọ̀. Ìnira yìí pọ̀ o. Ìnira yìí pọ̀ o. Fásitì o. Owó ìlà fi ń tọ́jú ara wọn. Owó ìlè o. Ọmọ bó ti lọ sí ọmọ bó ti lọ fi iṣẹ́ o. Lájọ fáwọn ẹni ló wà o. Ọmọ bá jalè o. Ọmọ kàwé o. Ẹjọ̀ bá wà kàwé o. Ọjọ́
yẹ bá ti lọ ibi yẹ pẹ̀lú sílẹ̀ ó ṣàdúgbò ní ó ṣàdúgbò ní. ẹnì kan ṣe ló ń ṣe wá láàánú tó ń gba owó ìlọ́wọ́ wa ọ̀nà náà láti ṣe òun náà tó wáyé nígbà tó ń lọ́wọ́ ìgbà ọ̀hún. obìnrin ló bí o tó bá jẹ́ wípé bí ó bí ìlú ṣe rí ni sóò lẹ́ẹ̀dẹ̀ pọ̀ tó ń wá yẹn sóò lẹ́ẹ̀dẹ̀ pọ̀ kọjá. Fún gbogbo yín tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa agbègbè ìjókòó ní Ṣàngó lọ́nà pápá márosẹ̀ Èkó sí Abẹ́òkúta la wà níbi tí àwọn obìnrin ti ń ṣe lọ́ fi ìfẹ̀hónú hàn látàrí pé wọn ò gba owó àtijọ́ lọ́wọ́ wọn nígbà kan kó lọ báǹkì. Lọ́dẹ yẹn tí àwọn obìnrin sì ń pariwo lé wọn lórí. àjọ máa gbèkó jẹ́ ní bàbá. Lẹ́ẹ̀kan sí fún gbogbo yín tẹ̀sán darapọ̀ mọ́ wa agbègbè ìjókòó ní Ṣàngó la wà níbi tí àwọn obìnrin ti ń ṣe ìwọ́de láti fi ìfẹ̀hónú wọn hàn látàrí pé wọ́n kó owó lọ sí báǹkì láàárọ̀ ìlú tí wọn ò sì gbà lọ́wọ́ wọn. Àti omi lójú parí àti ọṣẹ bèrè.
ṣé tẹ̀ fi darapọ̀ mọ́ wa.